kókókókó báyìí lohùn agogo, dùgbẹ̀dùgbẹ̀ báyìí ní tòun akèrèǹgbè. Wọ́n ní bó ti wù kákèrèǹgbè ó lóhùn tó kò lè lóhùn agogo lẹ́nu. Akínọlá Ọlámídé mo bàbá tí ń jábí òye mo tún dé lónìí nù. Irúfẹ́ òwe wo la tún gbé wá lónìí? Yorùbá kan sọ wípé ààrẹ ń pè ọ́ olóhùn dífá bífá bá fọre tí ààrẹ bá fọbi ńkọ́. Ààrẹ ń pè ọ́ olóhùn dífá bífá bá fọre tí ààrẹ fọbi ńkọ́. Ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ìtàn ti fi yé wa nígbà ìwáṣẹ̀, nígbà tí àṣà ogun jíjà tó sì jẹ́ èyí tí ó fẹsẹ̀ walẹ̀ tàbí tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa káàkiri ilẹ̀ kóòtù òjíire. Olórí ogun nílẹ̀ Yorùbá pátápátá òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó lágbára débi wípé àwọn ènìyàn bẹ̀rù rẹ̀ dáadáa. Tí irú ààrẹ yìí bá wá ránṣẹ́ sí ènìyàn, wọn ò bí pọ̀n rí pọ̀n gba irú ẹni bẹ́ẹ̀ dáa kó sọ wípé òun bọ̀ wá. Bí ààrẹ bá wá ránṣẹ́ sí ènìyàn wípé kí wọ́n pe ènìyàn wá, mo sọ wípé wọn ò bí pọ̀n rí pọ̀n gba ẹni náà dáa kó sọ wípé tàbí kí ó mọ wá àwáwí kankan. Nígbà tí ohun kankan bá wá ṣẹlẹ̀, tí èèyàn bá wá sọ wípé òun fẹ́ ṣe ohun kankan náà, òun fẹ́ ṣe ohun kankan náà, tí ó jẹ́ pé ohun tó fẹ́ ṣe kò tó ti ẹni tó ń pè é, tàbí a lè sọ pé kò pọn dandan. Yorùbá máa sọ wípé ààrẹ ń pè ọ́ òun dífá tífá bá fọre tá ààrẹ bá fọbi ńkọ́. Wọn a máa lò láti sọ fún ènìyàn wípé kéèyàn má ṣe àṣedànù lásán, àwáwí asán tí kò wúlò rárá, pé ohun tó bá kàn náà ni kí ènìyàn kó ṣe ní ojú ẹsẹ̀. Bí nǹkan náà ti ṣẹlẹ̀ náà ni kéèyàn sì wá ohun tá a lè pè ní ọ̀nà àbáyọ sí irúfẹ́ ìṣòro tàbí ohun yòówù tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Bí òwe tòní ṣe mọ náà nù. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní jẹ́ Abíóyè. Ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ wá náà ni wípé please subscribe. Ẹ subscribe sí YouTube channel mi Ọlámídé Ọlábàtà. A ó gbádùn ara wa dáadáa títí ìgbà mìíràn tá a tún fi pàdé ńkọ́. Ẹ̀yin ò ní kú, èmi náà ò ní kú. Ire o.